Ẹ jẹ́ kí n fún wa ní ètùtù ìfẹ́ràn. Ètùtù ìfẹ́ràn. Bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé ẹni tí ó bá fi wá lẹ̀ àbí tó fẹ́ fi wá lẹ̀ ní olólùfẹ́ wa. Bóyá a ti fẹ́ wọlé, bóyá a ti fẹ́ ra wọlé. Pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ìjà tó ń bá wa jà, ọkàn rẹ̀ ó rọ̀. Ọkàn rẹ̀ máa rọ̀. Ó dájú. Àṣẹ ní Èdùmàrè. Àṣẹ ní Èdùmàrè. Ó dájú. Ọkàn rẹ̀ máa rọ̀. Kódà kó jẹ́ ìwọ lọ jẹ̀bi, ọkàn rẹ̀ máa rọ̀. Yóò parí ìjà pẹ̀lú ẹ. Sórí ètùtù tí mo tún wá fẹ́ fún wa yìí, kì í ṣe bí èèyàn bá ń wá físà tó ti ń lọ, sí embassy tán deny. Tó bá ti tó gba next appointment, tó bá ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè, wọ́n ó fún físà rẹ̀. Tó bá kọ application sáwọn company tó fẹ́ gba iṣẹ́, tó fẹ́ gba contract níbẹ̀, tàbí ó kọ proposal síbẹ̀, àbí ó ti kọ letter of employment kí wọ́n gbọ́ sí iṣẹ́ tí wọ́n gbọ́. Tó bá ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè, wọ́n ó gbọ́ sí iṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n ó sì gbé iṣẹ́ fún ọ tó bá jẹ́ pé contractor náà ni pẹ̀lú àṣẹ Èdùmàrè. Tí ọ lè gbé ìpèsè ìpè kọ́nà fi ṣí, kọ́nà fi là fún ọ. Bẹ́ẹ̀ ni. Ìpèsè tó gbádùn ni. Ẹ máa bá mi ká lọ. Ìyẹn ni yọ kankan bẹ́ẹ̀. Ìfikalẹ̀ pé ẹni tó bá lè ṣe fún ẹ kó ṣe. Nítorí Èdùmàrè bá fún ọ, tó bá rí padà wá dúpẹ́. Result tó bá rí. Bá ti fẹ́ kí n bọ́ ṣe náà ni pè mí. Bó là tí ń ṣe? A lọ wa ẹran ẹlẹ́dẹ̀ tí wọ́n pa lóòjọ́. Ẹran ẹlẹ́dẹ̀ tí wọ́n pa lóòjọ́. Ó wá ra ẹran rẹ̀ tí ò léegun, tí ò sì ní awọ. Kò sì gbọdọ̀ lọ́ra. Torí o mọ̀ pé layers tó wà níbi ìpele ẹran ẹlẹ́dẹ̀, awọ rẹ̀ wà. Ọ̀rá tó lẹ̀ mọ́ awọ wà. Àwọn ọ̀rá kan tó wà tó jẹ́ pé ibi ara ẹran rẹ̀ ló wà. Ẹran tó fẹ́ lò, òun là ń pè ní báṣi ẹran. Kò gbọdọ̀ sí beef léléyìnbó ń pè. Kò ní lọ́ra kankan lára. Kò sì ní láwọ̀, kò sì ní léegun. Ó wá ra tí ó jọjú. Ó máa jọjú. Tó jẹ́ pé ọmọ tí ẹ bá lọ ìnáwó àwọn tó rí jájẹ, bá sì máa ń gé ẹran gbìngbìngbìngbìngbì. Tó jẹ́ pé tó bá bọ́ tán, ẹyọ kọ̀ọ̀kan yóò ṣe gbìngbìngbìngbì báyìí ni. Bẹ́ẹ̀ ni. 16 lẹ máa gé sí. Ó wá ra ìkòkò tuntun, ìkòkò tá fi ṣàṣì jẹ tuntun ọlọ́mọ rí. Ó yọ ọ̀yà kó ń bẹ ó kó sí. Lẹ́yìn iyọ̀ pẹ̀lú àlùbọ́sà eléwé, kódà bó gé àlùbọ́sà eléwé 3, 4 sí, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Àlùbọ́sà funfun tó white, òun la máa ń lò pẹ̀lú iyọ̀. Ó wá fi bọ́. Mọ́ á jómi tó fi ṣe pọ̀. Ó sì tún máa padà fi sí tí ó bá ti jiná díẹ̀díẹ̀ ní kó máa tá mi sí. Ó wá bọ́ tó jẹ́ pé ó bá ti wá rí pé ó ti jiná, wá fi lẹ̀ kó omi rẹ̀, títọ́ sì gbọdọ̀ bọ́ omi púpọ̀ sí inú kó lè tètè gbẹ. Ó wá jẹ́ kí omi rẹ̀ kó gbẹ mọ́ lára. Ó máa rò ó rí pé omi rẹ̀ ti gbẹ mọ́ lára, kò ní jó dóná. Sọ ti rí báyìí tó ti gbẹ tán. Ọ̀yà má jẹ di rẹ̀ kanlẹ̀, sọ síbí kan. Wá jẹ́ kó tutù. Tó bá tutù tán, ó wá wá àwo ìpèsè tuntun. Ó yọ ọjà kó ń bẹ, ó ṣáná. Ó wá dà sí. Èyí ò gbé síbí kan. Má jẹ di rẹ̀ kanlẹ̀ mọ́. Bó so orí tébùú, bó ṣe pọ́ sóṣù kára lẹ̀ gbé síbẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ kan. Tóbi ọ̀rọ̀. Tóbi Elédùmarè. Ó wá ní oríṣi ẹ̀tù méjì. Ẹ̀tù ni nǹkan tí a máa ń fọ́n lé lórí. Ẹ̀tù àkọ́kọ́ tá a máa ń lò fún. Ó lọ wá awọ ẹkùn. Ó jẹ́ kó jọjú díẹ̀. Kó fẹ́ẹ́fẹ́ tó àtẹ́lẹwọ́. Ó wọ́n láti ṣe níṣẹ́. Àwọn tó bá lè ṣe bí mo ṣe ní kó ṣe, ó yin Ọlọ́run lógo. Ó gbà pé àwọn àgbàlagbà wọ́n sì ń dábíra. Yóò tún wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ètùtù kì í ṣe nǹkan burú.
ibi tó bá rán ni máa ń lọ. Irú ètùtù yìí kì í ṣe ètùtù tẹ́ pé ọ̀ gbé èèyàn kan lè ọ̀ ní èèyàn kan gbọdọ̀ rí. Kìnìún ó ti kí èèyàn kan máa dá àdúgbò rú. Ibi tó bá wà fi ọwọ́. Ètùtù gan tún lásìkò. Irú ìpèsè tí a fẹ́ gbé aago 12 àbí aago 1 la máa ń gbé. Òru. So ẹ̀sìn ó ti dá ńgbà náà. Tọ̀. Ó ti rí awọ ẹkùn tó fẹ̀ tó àtẹ́lẹwọ́. Ó yá jó pẹ̀lú odidi atare kan. Ó yá lọ gbé pamọ́ síbi kan. Ó ti jó awọ ẹkùn pẹ̀lú odidi atare kan, atare ó ti jó tán, gbé síbi kan pamọ́. Kódà awọ ẹkùn tó bá lè rí jù bẹ́ẹ̀ lọ kò ní problem. Ó bá rí kó ju àtẹ́lẹwọ́ kan lọ, pé dèdè pé ó fẹ̀ tó àtẹ́lẹwọ́, tó bá jù bẹ́ẹ̀ lọ, ó ti lọ, ó yá gbé pamọ́ síbi kan. A so okùn mọ́ ike, àbá dọ̀tà sọ, a gbé kọ́ ìdí egbò lọ́kàn lẹ̀, a máa ń gbé kọ́ ni. Títóbi Ọlọ́run. Bí èèyàn bá kọ̀ tó bá lò ní wálé, tó bá wà nílùú ọba, tàbí tó kọ̀ wọ́ kalẹ̀, bóyá mọ̀lẹ́bí tó pa mọ̀lẹ́bí tí ó ti gbé òyìnbó lọ àbí báyìí kan lọ, tá a bá sa iṣẹ́ bó ṣe yẹ ká sá pẹ̀lú àṣẹ Èdùmàrè onítọ̀hún fún ara rẹ̀, ọkàn rẹ̀ yóò rántí ilé. Kódà kó jẹ́ pé wọ́n lò nǹkan fún ni, nǹkan ó já yóò sì rántí ilé. Ẹ̀tù kejì, ẹ̀tù méjì lónìí. Torí iṣẹ́ yìí ọjọ́ 6 ló fi ṣe. Ọjọ́ 6 ló fi gbé ìpèsè ilé àwọn. Ẹ̀tù kejì ni ó ra òǹbẹ̀ 16. Ó wá ra odidi atare 9. Kì í ṣe atare tó tóbi. Kò sì ṣe atare àjà. Atare tí ò tóbi jù. Ó wá jó. So ti jó tán, lọ́ kúnná. Òun náà sínú àdó àbí bí kan, bí atọ́ àbí ike kan. Ó yá gbé kọ́, wọ́n jẹ ìdíyẹ kanlẹ̀, kò í kanlẹ̀ láwọn ṣẹ́. Tọ̀. Bó lọ ṣe lò. Ṣé o mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀, o mọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ tó gé sí 16 tó fi àlùbọ́sà funfun bọ̀, ó ti dá sínú àwo ìpèsè. Jẹ́ kó tutù lẹ́ran yẹn o, kó tó àbí kó ti lọ kó má gbóná yìí mọ́ kó tó di pé ó dà sínú àwo ìpèsè. Ó wá lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. Ó wá lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì 16. Ó wá bó epo rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó wà yìí, ó gbọdọ̀ jẹ́ èyí tó pọ́n, kò sì gbọdọ̀ jẹ́ èyí tó ti pọ́n. Bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹ́ èyí tí ó ti rà. Èyí tó ṣe jẹ òun ni. Sọ wá rí bó ṣe wá mọ̀ tó nínú àwo ìpèsè. Ọ̀gẹ̀dẹ̀ kan, ẹran ẹlẹ́dẹ̀ kan, ọ̀gẹ̀dẹ̀ kan, ẹran ẹlẹ́dẹ̀ kan, ọ̀gẹ̀dẹ̀ kan, ẹran ẹlẹ́dẹ̀ kan, ọ̀gẹ̀dẹ̀ kan, ẹran ẹlẹ́dẹ̀ kan. Ó wá tó yíká nínú àwo ìpèsè. Ọmọ ti bọ̀nú ara wọn. Èyí ẹ̀tù tá a jó pẹ̀lú awọ ẹkùn yìí, ó là fi gbé ìpèsè àkọ́kọ́ fọ́jọ́ 3. Ẹ̀tù yẹn ó tẹ̀ sínú pépà funfun kan àbá ọpọ́n fá. Ó tẹ̀ ní, kì í ṣe gbogbo ẹ̀ o. Èyí tèdè ìdùnnú ọba tó fẹ́ lò. Ó wá tẹ̀ ní ọ̀sẹ̀ ẹlẹ́yẹ. Ó wá ṣàdúrà tó fẹ́ sí pẹ̀lú orúkọ ẹni náà. Ó wá fọ́n lé lórí. Ó wá fi epo sí dáadáa. Ó wá gbé. Lọ́jọ́ àkọ́kọ́, ọjọ́ kejì, ọjọ́ kẹta bẹ́ẹ̀. Ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà. Ẹ̀tù tá a fi òǹbẹ̀ 16, atare 9 tá a fi jó. Òun ló wá fi gbé ní ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹfà. Má gbàgbé o, lọ́jọ́ kọ̀ọ̀kan àwọn ẹran tó ń rà tó ń bọ̀ yìí tó jẹ́ ẹran ẹlẹ́dẹ̀ yóò jẹ́ èyí tó kájú ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ yẹn ò gbọdọ̀ jẹ́ èyí tó ti rà. Iṣẹ́ ìdájú Elédùmarè dájú jùlọ. Tó bá gbé wá fún mi lábọ̀, tó bá ṣe wá fún mi lábọ̀, nọ́mbà mi ni 070 31 56 31 86. Ire o.